bá sọ pé bójó nìkan mi wò yí kémi rẹ̀ jù àwa borí àgàṣà tàṣírí wọn àwọn ogun lọmọdé mẹ́mí wò gbòdò ikú rẹ̀ kò mí gbòdì dẹ̀rẹ̀ gbólógun mi sàṣìyí egungun ríṣẹ́ bẹ́lẹ́bùn mi sàṣìyí ó dà kan ṣe ìwọ̀ a omi fèrú mọ́lé iná oníjó lóko kájò kìtì kò sẹ́ni máa fa sẹ́rọ̀dò lápọ̀ mi. Ọba tó ní àná ló lè ní aláta ṣọdún márùn-ún á ṣe 50 years. Ọba àlọ́gbà ní new chamber tàbí kọ́ yẹn iye ti fún ìyá ọjà. Àwọn ọlọ́jà ló ní gbogbo tó wà ibi tó wà lọ́wọ́ ọ̀tún yẹn. Àwọn ọ̀dọ́ ló ní ibi tó wà lọ́wọ́ àlàáfíà yìí. Mo fi dá yín lójú wípé palace yìí ti Ìwòrò ní Ìwòrò ló ní ọlọ́kàn lò wá láti kọ́ ni. Àwọn bàbá wa tí wọ́n wà ní ìkàlẹ̀ àṣà àfihàn wọn nígbà tí pé bàbá gbogbo ibi tẹ́yẹ ọmọdé wà ẹ́ dìde ẹ̀ ṣe kábíyèsí. Àwọn náà ní ẹni àkọ́kọ́ ilẹ̀ yìí His Royal Majesty Ọba Dr. Friday OLADELE KOSOKO JP Ògúndèyí kejì FPIC FMHR Oniworo ti ìlú Ìwòrò ẹjẹ ṣe kábíyèsí fún bàbá wọn. Èrèdí tá a fi péjọpọ̀ síbí lọ́sàn-án yìí akọ̀rí pé àwọn ọmọ wo àǹkàrá kábíyèsí jókòó láàrin wọn bóyá ọdún ìtúnú àwẹ̀ là ń ṣe ní oko yé mi ṣùgbọ́n Iyaloja General ló máa sọ fún wa èrèdí tá a fi péjọpọ̀ síbí lónìí tí wọ́n bá ti sọ fún wa àwọn ètò tó kù á bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Iyaloja ọ̀yà ní kẹjá. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o mo rí pé ìlú Ìwòrò ń dùn ìlú Ìwòrò tó wá ń dùn yẹn òun ló wá mú wa tí àwa náà fẹ́ fi múnú tí yín náà dùn nítorí nígbà tí ìlú Ìwòrò wà ní ìlú Ìwòrò mo rí pé a sì ń talẹ̀ ní 50,000 ṣùgbọ́n nísìnyí a ti ń talẹ̀ 2 million 2.5. Àwọn ribiribi mẹ́wàá yàyà mẹ́fà tẹ̀sẹ̀ sí ibi báyìí. Àwọn ìgbé ètò tí àwa náà wà ètò táwọn náà ti rí tẹ́tẹ́ ń kọ̀bọ̀ ni. Kí ni a bá fi rọba lọ́wọ́ bí ọdún márùn-ún ṣe gbé yìí? A rí pé nǹkan tí a lè fi rọba lọ́wọ́ ni pé káwa náà kérò tiwa náà jọ ká wú ọba yẹn náà lórí. Nínú program mọ́kànlá ká gba márùn-ún mẹ́fà lọ́dọ̀ kábíyèsí pàrọ̀ olóyè lání. Òun la ṣe ṣe léyìí. Àwọn èwe àwọn náà wá ń sunkún sínú pé àwọn ò tí ì délé kábíyèsí yẹn rí. Àwọn ò tí ì mọ ọbẹ̀ ọdẹ sọ pé Badagry wà ń bẹ̀. Àwọn fẹ́ lọ wò ó. Lábá sọ wọn pé tó bá gbọ́ fẹ́ lọ wo Badagry yẹn a máa mú yín lọ sílẹ̀ kẹ́ lọ wo Badagry náà. Kẹ́ wọ́n lọ wo palace kábíyèsí tó kọ́ fún wa. Nǹkan tó múnú wa dùn láti lè fi wá sí ibi báyìí nìyẹn. Pẹ̀lú gbogbo nǹkan ribiribi tẹ̀ ń ṣe ní ìlú fún wa. Àti ọdún márùn-ún pé ọdún márùn-ún lórí oyè yìí kábíyèsí òní kúkú òjijì gbogbo ẹni tó bá ti lè lé ipa kú sí yín tó bá lé parùn sí lórúkọ Jésù agbónítọ̀ òun gbìbí òkú nínú ọdún yìí kábíyèsí ẹ̀ làjá ọjọ́ náà ń wo ṣàṣàṣà lọ́ọ̀kan kábíyèsí wà ń làjá kábíyèsí ti àṣọ mi pé ògbèdè lọ́mọ ọdún tó fẹ́ fi ṣe ọdún tó kọ́ tí tó ń parí o ṣùgbọ́n pàtó tó yẹ sí lálẹ́ àgbàyà mi lọ o mo sì á gbà pé ògúndé yìí tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀pẹ́ bẹ́ẹ̀ sà ẹ máa mọ̀ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹ tún ṣẹ́ wàá dàgbà wàá dògbò ẹ̀pẹ́ dàgbà lọ lágbára tọ́ lọ́wọ́ bá kábíyèsí wàá mọ̀ ṣe ìkọ́kọ́ òní ṣe yín ẹ máa dán sí ni ẹ máa dán sí ni olùdí náà pẹ́ fún wa òun náà fi ṣe àjèrè àwọn ọmọ wa mo dẹ̀ kí baálé ọkọ mi náà mo kí baálé ìgbòkó ayédè ọkọ mi ò ṣeun kó àdúró sí ìwọ náà ní kúkú òjijì torí kábíyèsí sọ pé o ti di baálé pé nítorí
láyé ọjà ó ti dàjẹ́ gbé ó dàjẹ́ tán ìwọ náà pẹ́ bẹ̀ lágbára Ọlọ́run alárúwẹ̀ yìí náà pẹ́ bẹ̀ papọ̀ oníṣẹ́ yìí náà ọ̀nàdébù ó ti gòkè ó tún sì ń lọ o kò ní pọ́ńbẹ̀ lẹ́nu kan ní sáré pẹ̀lú ọ̀gùn gbogbo ọlọ́mọ agbálẹ̀ wọ́rọ́ ìkọ́ kò ní ṣe yí má ní iṣẹ́ ọ̀wọ́ wàdé yẹ kábíyèsí àṣẹṣe túnṣe àtúnṣe yìí kábíyèsí wa mọ̀ ṣe kọ́kọ́ ní ṣe yí ó ní fẹsẹ̀ bù ó ní forí gbá nítorí Ìworo kò ní dún bíbà yìí lágbára Ọlọ́run ẹ̀jẹ̀ fún ọ̀rọ̀ ọmọ wẹ́wẹ́ kábíyèsí ẹ̀wọ́ bá wà ọmọ wẹ́wẹ́ yìí afẹ́ kí ẹ bá wa fi àwọn ọmọ ìwé yìí náà sínú prógrámù yìí tó bá di pé ọdún yìí dé báyìí afẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wẹ́wẹ́ yìí kó máa dún nínú prógrámù yìí kábíyèsí nítorí pàtàkì ni ọmọ wẹ́wẹ́ ẹni tó bá sọ pé ọmọ yìí wà ní Ìworo èèyàn máa kọ̀ pé kò síbẹ̀ kábíyèsí ẹ̀jọ̀ ẹ bá fi prógrámù àwọn ọmọ wẹ́wẹ́ ẹ bá wa fi sínú prógrámù yìí tẹ bá bá ṣe ọdún mẹ́wàá tẹ bá ṣe 100 afẹ́kọ̀ọ́ máa pè wọ́n bá àti èdè aṣọ ọkọ tí kálukú bá ní kó wò wá kakọ̀ fún wọn lóúnjẹ everybody wọn kọ́ jẹun kọ́ máa lọlé ká máa fi ọjọ́ kan fún wọn ní program ìdí tí a fi kó ọ wá sí ibi báyìí gangan òun nìyẹn aṣọ pípa tẹ́lẹ̀ ń wò lọ́rùn wa yìí àwọn àgbàlá ọmọ ewé làjọ lò lé ní mo ní pé kábíyèsí náà gba àmì aṣọ náà tí yín sì wà lé ní mo jẹ́rìí kábíyèsí ajá ẹ̀ mọ̀ ṣe òkò tá a sọ pé ká wá kí yín nìyẹn pé inú wa ń dùn ẹ kó ìpalẹ̀mọ́ ọdún márùn gbogbo ojú gbogbo ẹ̀ ń dán mẹ́rin ìlú ń dùn àtúnisẹ́ alẹ́ àná tí mo ń bọ̀ bí báyìí ọmọ bàbá Lágàṣà mo wá yọ lọ́ọ̀pọ̀lọ̀ mo ń bọ̀ mo ní ṣé ilé ọba aládé yìí ó mà ṣe o mo ní ọkọ mi balẹ̀ mo ní ayé ti mi dùn o ó dà nípa àdàgún yẹn ìgbà kọ̀ọ̀kan ló ti kàn ìgbà mi ti dùn small London bọ́tà bẹ́ẹ̀ fi ṣe nìyẹn kábíyèsí ẹ̀pẹ́ ń bẹ̀ pé ní ṣíṣe Jésù Olúwa wa. Ẹ̀jẹ̀ pàtó fún Iyaloja general. Ẹ pàtó fún Iyaloja. A máa pe àwọn bàbá wa tó wà ní ìkàlẹ̀ láti gbà wọ́n ní ìyànjú. Ìworo ajagun kábíyèsí o a kú ọdún a kú ìyèdún o ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí ọdún ìtìdé bá wa ibi ayọ̀ ni ayọ̀ náà dẹ̀ ní wọ́n lẹ́nu nílé gbogbo wa o. Ní orúkọ kábíyèsí mo kí yín fún àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ kò sí tó wà nínú ìpáǹle kò sérè kankan nú ẹ̀ ní gbogbo ìgbà ní kábíyèsí máa ń tẹnumọ́ pé ní ìlú Ìworo àwọn ò ní fẹ́ ọmọ ní ìpáǹle wọ́n dẹ̀ tún máa ń tẹnumọ́ wọ́n ní àyè ò lè gba ọmọkọ́mọ tó bá ní ìpáǹle lòun yàn láyò. So ẹ̀yin gan màá rọ̀ yín ẹ kọjú mọ́ ẹ̀kọ́ yín ẹ máa lọ léèwé yín déédéé bẹ́ẹ̀ tí ń parí primary ẹ lọ secondary ẹ fẹ́ lọ technical school ẹ kó secondary ẹ lọ polytechnic ẹ lọ sí university lára yín náà lẹ́sìn fẹ́ jọba ìlú Ìworo Ọlọ́run adé jẹ́ orí bẹ́ẹ̀. Ìgbà rẹ̀ tù wá ó tù wá lára ìgbà rẹ̀ tù wá ó tù wá lára kábíyèsí ẹ ṣé mo wá yọ̀ kọ́ bá kábíyèsí máa sọ wípé bójó nìkan mi wò yí kémi rẹ̀ jú àwa borí àgàṣà tàṣírí wọn àwọn ogun lọmọdé mẹ̀mí wò gbòdò ikú rẹ̀ kò mí kò dídẹ̀ rẹ̀ gbólógun mi ṣàṣìyí egungun ríṣẹ́ bẹ́lẹ́bọ̀ mi ṣàṣìyí ó dà kan ṣe ìwọ̀ a omi fèrú mọ́lé iná oníjó ló
kájò kìtì kò sẹ́ni máa fa sẹ́rọ̀dọ̀ lápọ̀ mi. Bólógun mi sà sílẹ̀ ẹ̀kúkú ríṣẹ́ bẹ́lẹ̀ bọ̀ mi sà sí ẹ̀ ó dà kàn ṣe. Ìwọ̀ a omi fèrú mọ́lé iná oníjó lóko kájò kété kò sẹ́ni máa fàṣẹ ròdò lápọ̀ mi. Ọ̀dẹ̀ máa yé kó máa gbéná wọ́n á gbéná títí jọ̀kan wá wọ òkun lọ. Tó bẹ́ẹ̀ mi sọ fún wa pé ẹnikẹ́ni tó bá bínú àwọn ọmọ kéékèèké wọ̀nyí ó ní ó dára ká so òkúta mọ́rú èèyàn bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ká ṣe kíni ká wọ lọ sínú òkun. Bàbá Bíbélì sọ ẹ̀ sà nítorí náà pé tó bá bínú ẹ̀ tó bínú àwọn ọmọ kéékèèké yìí lójú ayé wa báyìí máa wọ wọn lọ sókun. Ó ṣàmì àwọn wọn lọ sókun. Ìwòrò máa dàgbà sókè lójú ẹ̀mí gbogbo wa. Ìwòrò máa lọ wájú. Ìwòrò ti di titun. Ẹ jẹ́ kí a sọ fáwọn tó kù lẹ́yìn pé kí wọ́n máa bọ̀ nílé kájọ ṣe. Aláròwé ti sọ̀rọ̀ mi tún fẹ́ máa repeat ohun tó ń sọ. Ẹ jẹ́ kí wọ́n jọ ṣe. Ìyá ọjà lágbára Ọlọ́run tiwọn náà máa kún wọn. Àṣẹ ọba ni òun ní tiwọn náà máa kún wọn. Tá a bá máa ṣe ọdún tó máa tẹ̀lé ọdún tá a máa ṣe yìí pẹ̀lú àṣẹ ọba tiwọn náà máa pẹ̀lú wọn. Ó ní jẹ̀bi o. Ẹ ṣe tọkàntọkàn tí ìyá ọjà á dáa. Ọmọ tí náà á dáa o. Ìwòrò ajagun. Kéṣe lápá ẹ̀rọ. Mi ò gbọ́ ohun tí ó ń ṣẹlẹ̀. Ìwòrò ajagun. Kéṣe lápá ẹ̀rọ. Kì í ṣí lọ́kọ̀ èrò. Ìwòrò ajagun. God bless you all. Ẹ jẹ́ kọ́ ọmọdé kọ́ ọ̀rọ̀. Ẹ jẹ́ kọ́ ọmọdé kọ́ ọ̀rọ̀. Jòjòló. Jòjòló. Ọmọdé kéré jòjòló. Àwọn ọ̀rẹ́ rẹ̀ nìparí. Ẹ jẹ́ kọ́ ọmọdé. Thank you very much. Ẹ ṣé. Àmọ́ ọjà mo bá yín yọ̀. Oko oríire. Obìnrin bí ọkùnrin. Baálé dáadáa ògbọ́n náà kú oríire ní agbára Ọlọ́run bá ṣe péjọ yìí ohun ayọ̀ akòdìlé yìí. Ìyá ọjà láṣẹ Ọlọ́run kó ní gbàdúrà fún ẹ láti last week ọdún tó ń bọ̀ ọmọ ẹ̀ máa pẹ̀lú àwọn ọmọ tó máa wà níbí yìí. Ọkùnrin ni ẹ ohun tó ń ṣe olóyè mi ò ṣe é ní ni mo sọ yìí. Èèyàn mẹ́ta ló ń ṣèlú àlejò náà máa ń sọ pé ìkẹta ìlú àbí àlejò míì máa ń ṣe ju onílù lọ. Mi ní waste time much. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ general mo fẹ́ bá yín sọ̀rọ̀ aláròyé ti bá yín sọ̀rọ̀ ti advice yín. Gbogbo nǹkan tí mò ń ṣe ó wà nínú Bíbélì. Ẹni tó lè ka Bíbélì dáadáa kó wà kó bá ń gba Bíbélì. Bá ń ṣíwèé òwe orí kejì bá ń kà á ẹsẹ̀ kìíní ẹ̀kẹta. Ọmọ mi. Bí ìwọ bá fẹ́ gba ọ̀rọ̀ mi. Tó bá fẹ́ gba ọ̀rọ̀ mi that is láti máa gbọ́rọ̀ sí bàbá ẹ lẹ́nu àti ìyá ẹ lẹ́nu. Tí ìyá ẹ bá ní kó lọ síléèwé àti bàbá ẹ lọ síléèwé kì í ṣe pé kó lọ jókòó pọ̀ láwọn kan kẹmàtà káàdì kẹmàtà dúdò yes. Bí ìwọ bá sì pa òfin mi mọ́ tó bá pa òfin mi mọ́ ẹ̀bùn ọgbọ́n àti òye yes. Tí ìwọ dẹtí rẹ sílẹ̀. Tó bá fẹ́ tí ẹ sílẹ̀ yọ ọmọ wọ̀nyí. Ọmọ mi. Má ṣe gbàgbé òfin mi. Má gbàgbé òfin mi each time tẹ bá lọ sílé ìwé tẹ bá wà láàrin ẹgbẹ́ yìí ọ̀rọ̀ tí bàbá bẹ́ẹ̀ sọ tí tíṣà bẹ́ẹ̀ sọ má gbàgbé ẹ̀ yes. Sì jẹ́ kí àyà rẹ kí ó pa òfin mi mọ́. Jẹ́ kí àyà rẹ má jalè má mu sìgá má mu gbó má mu tramadol má mu gbogbo àwọn oògùn tí ó ń gbàgbésí ayé èèyàn jẹ́ yes. Nítorí ọjọ́ gígùn. Nítorí ọjọ́ gùn kẹ́mi ẹ bá lè gùn á ní òun amutí ámu burúkutu ámu gbó ámu gbogbo ẹ̀ kò ní lè jẹun á máa gbẹ sí dúró á ní oṣó ló ń ṣe òun á ní àjẹkàn ló ń ṣe òun irọ́ ni nítorí òòrá yìí jẹun yes. Àti ẹ̀mí gígùn. Àti ẹ̀mí gígùn kẹ́mi ẹ bá lè gùn tí n bá sọ ọjọ́ orí mi nípò mi fáwọn olómi wá ní irọ́ òkú rí bẹ́ẹ̀
last month kọ́ la wà ń bí nígbà tí wọ́n sọjọ́ yìí mo ní mo fẹ́ ṣe celebrate September wọ́n ní no mo ní bẹ́ẹ̀ mo ní okay ṣé máa add mọ́ ọjọ́ orí mi ni àbí máa reduce ẹ̀. I'm telling you the gospel from my age mi í ṣe pé affidavit certificate ni. Yes. Àti àlàáfíà. Àti àlàáfíà. Mo promise you supervisor for youth and sport who and be already. We must carry them along. It's a special request. Tá a bá train àwọn ọmọ yìí báwo làwọn náà ṣe lè wà useful lọ́la. I'm happy that we are exposing them into limelight, into life. Kì í ṣe pé àwọn àgbà tó yẹ kẹ́ ẹ bá ẹ jẹ́ kí àwọn ọmọ yẹn fún training. Àwọn ọmọ kékeré wo bó ṣe jó wọ́n ṣe wà this quite impressive. Bẹ́ẹ̀ tá a bá kọ́ wọn ẹ̀kọ́ wọn èyí tó o bá fẹ́ gbà bó jẹ́ pàṣán ni bó jẹ́ kínní ni ẹ mọ̀ pé kò sẹ́ni tó débì yìí tó dẹ̀ lọ lọ́wọ́ fò tó bá ti ṣẹ̀ tó bá débì you can't score free. Tẹ́ ẹ̀ wọṣọ ẹ wá síbi lónìí tí bá tẹ̀kì dátà yín ẹ̀ sanwó aṣọ yẹn torí pé kò gba kọ́bọ̀ lọ́wọ́ everybody ó fún yín ni. Ẹni tí mo bá mọ̀ nínú àwọn olóyè tẹ fún ní aṣọ tú mi tí ò wọṣọ yẹn tó sì wá síbi a máa gbaṣọ yẹn lọ́wọ́ ẹ̀ a fún àwọn ọmọ ẹ̀yin secretariat take note of that it's directed wà àwọn tó ti fún láṣọ nínú olóyè ẹ gbaṣọ yẹn lọ́wọ́ I said it and I mean it. tí a bẹ̀ wọ́n it's not by force wọ́n bẹ̀ tí wọ́n gbaṣọ yẹn tí wọ́n wá bí ẹ sọ pé mo sọ ọba kan ìlú kan ni èmi ìlọba lẹ́nu yìí wọ́n follow me certificate èmi tí mo gba certificate ni lọ́dọ̀ Ambode tí a bá pọ́nra wa lé àwọn ò lè náwó ṣùgbọ́n tí anybody bá náwó yẹn ó máa ń ká wọn lára ni ẹ lè ní mo jẹ́ ọ̀tá yín mo ń kọ́ eléyìí owó yé owó ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ because you cannot ẹni tó lè ṣe ìyá ọjà pín aṣọ fún everybody. Ẹ wá síbi ilé ẹfẹ tó bẹ ọdún a máa gbàṣọ ẹ lọ́wọ́ wọn èmi pẹ̀lú wọn ọba tó ní àná ló lè ní agbátaṣọ ọdún márùn á ṣe 50 years àríkú ẹyẹ lórí ìtẹ́ ló ṣèwé òwò alátakùkù sẹ tó lè fi ránṣọ bá fẹ́fẹ́ bá fẹ́ igi ogun máa ń tẹ nípa ní tó bá tẹ̀lé gbà gbogbo ẹ̀ dànù kò sí bí àwùjọ náà ṣe lè jà títí tó lè dami náà àgbọnù láìpẹ́ ìgìrì kọ́lẹ̀ síbẹ̀ lọ. Ẹ tó bá ro kúrò wá orí ẹ̀ ló máa kú. Ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ tó bá fojú burúkú wọ̀nyí ojú ẹ̀ máa fọ́ ni. Ẹnikẹ́ni tó bá ní kí ẹ máa lè rìn ọba yóò gbẹ̀sẹ̀ lọ́wọ́ ènìyàn ni. Ẹni tó bá ní kí ẹ máa lè kàwé tó ń fi mọ̀ burúkú sí iwájú lójú ayé rẹ̀ ẹ máa ṣe rere ni. Àyíkí tó bá ṣẹ́gi orí ẹ̀ ló máa fi rò ẹ̀dùnú tó bá fàjò orí ẹ̀ ló máa fi gbé ẹni tó bá robi sí tó bá jáde orí òní wọlé mọ́. Owó àlàáfíà ní new chamber tàbẹ́ kọ́ yẹn iye ti fún ìyá ọjà àwọn ọlọ́jà ló ní gbogbo tó wà ibi tó wà ọ̀tún yẹn àwọn ọ̀dọ́ ló ní ibi tó wà lọ́wọ́ àlàáfíà yìí mo fi dá yín lójú wípé palace yìí ti Ìwòrò ló ní ọlọ́kan lò wá láti kọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ àyesọ táwọn kan máa ń sọ owó tí ò lè ra lẹ̀ kò lè kọ́lé ẹni tó fẹ́ dáṣọ fún yàn tó rán ẹlẹ́kọ́ máa wo Oníwòrò talẹ̀ wa ní this and this ta ló ní ilẹ̀ 50 acres ní Ìwòrò tí mo lè ta 50 acres kò tí ì ju kò bóyá ló pé 10 million naira inú mi dùn ìyá ọjà sọ́ọ̀sì tẹ́lẹ̀ lè náà talẹ̀ ní Ìwòrò 50,000 60 ilẹ̀ ti wọ 2.1 million naira ṣé ìyẹn lẹ́nu kan máa gáàbù nínú fámìlì tí mo máa ní agbára pé mo fẹ́ lọ gbadẹ ṣùgbọ́n tó mo believe lórí kọ́ọ̀sì yìí wípé gbogbo ọba tó ń jẹ ilé ìjọba sí ní ọ̀la tí ẹni tó fẹ́ jọba tí ò bá nílé ńkọ́ ìtura la fi set record yẹn the whole Badagry division maybe 1 or 2 or 3 ilẹ̀ lè sọ pé ẹni Central Palace o ti set record yẹn o ti wà ń bẹ̀ àwa la ní gbogbo ala ní everybody is free
ni pé kí court tẹ́ ò bá láfọ̀ọ́nù ẹ̀ má débi o. O free administrative office ni ẹ quarters lélẹ́yìí security house ni ẹ ilé ńlá fún everybody lélẹ́yìí ṣùgbọ́n bí ìmọ̀ àkọjá bá ń rìn bí. So any other thing belongs to you because respect láti wà privacy níbẹ̀ yẹn. So lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ gbogbo ìyá ìwé ìyá ọjà araba gbogbo ẹ̀ ló ìjà mi pátápátá mo rí ààrẹ mo tún sọ finally ẹni tó gbaṣọ tí ò dé wọṣọ ẹ ló bá ń gbà lọ́wọ́ ẹ̀ Olúwa wà pẹ̀lú wa ẹ délé láyọ̀ etc tó máa bẹ̀rẹ̀ ó máa bẹ̀rẹ̀ as from 7th a fẹ́ fi oyè dá àwọn kan it's not for sale a fẹ́ fún àwọn kan ní award àwọn 20 ní on the 7th Saturday níbí thereafter a tún máa fún àwọn kan ní on the 13th àtàwọn tó ti kú láti mọ̀ wọ́n ṣiṣẹ́ tó dáa irú àwọn baba Ṣàngó afẹ́fọ́yè dáhùn lọ́lá náà baba Alágàṣá afẹ́fọ́yè dáhùn lọ́lá nǹkan tẹ́ yóò gbá rìsáàsì ṣe ni ẹni lùi àfi kẹ́ máa dìtẹ̀ ọ̀tẹ̀ àwọn tí ice block ti wà lọ́pọ̀lọ́ wọn now ice block mo fẹ́ kẹ́ wà ní òòrùn àwọn tí ice block wà ní ọ̀pọ̀lọ́ kan wà ní òòrùn so that tó bá yọ á lè yé wọn ọ̀rọ̀ yé wọn but mo fẹ́ kẹ́ ẹni tó ń ṣe kó máa ṣe máa lọ ìwé ìfihàn ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni tó ń ṣe kó máa ṣe máa lọ ó ní mo dẹ̀ mọ̀ ṣẹ́ ó ní kò tutù kò gbóná fún yín Olúwa wà pẹ̀lú wa ìyá ọjà má bójú ẹ̀yin o àwọn onílẹ̀ wà lẹ́yìn àwádẹ́ wà lẹ́yìn ẹ̀ wọ́n ní bí egun bá pé gbà olóògbé lọ́ka wọn eré òkè fọ́ kọ́mọ náà fọ́ èyí tá a bá sọ àṣegbé ni ojú bá sọ àsọgbé ni kọ̀kọ́ ń kọ́ wọn odò abẹ́rẹ́ kìí ṣe kí ni. Kábíyèsí wà á pẹ́ láyé ìyá ọdúnyẹ wà á pẹ́ láyé ìwòsí lòdù rẹ̀ àgbàdo máa dàgàlẹ́ àgbàdo máa dàgàlẹ́. ẹ ṣe. Kábíyèsí pàrékè fún wa pàrékè. Kábíyèsí pàrékè fún wa pàrékè. Ìwọ́n oníṣe ẹlẹ́ṣẹ̀ pàrékè. Kábíyèsí mọ́jọ́jọ́ ọjà rẹ̀. Kábíyèsí mọ́jọ́jọ́ ọjà rẹ̀. Àti pé ọlọ́yẹ nígbà. Ọjọ́ nígbà ọ̀dẹ̀dẹ̀ láyé. Aṣọ yìí kì í ṣe pé owó èlò wà lọ́wọ́ mi ṣùgbọ́n mo fẹ́ dùn àwọn ọmọdé nínú mo sọ fún Ọlọ́run mo ní Olúwa o àwọn ọmọ yẹn dẹ̀ ní kò sí ẹni tó lè gbórí yìí o gbogbo ẹnikẹ́ni tó bá gbórí lábúrú àdúrà bonítọ̀. Adé ń pẹ́ lórí, bàtà ń pẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀ yẹn á máa pọ̀ sí i. Lẹ́yìn ọdún márùn-ún yẹn nídìí ẹni àgbégbùbí iṣu. Kábíyèsí o.
Congratulations. Okay. Odi kini? Ti àdúgbò. Lọ́wọ́ márùn-ún káàkiri. Ọwọ́ torí ẹ̀tẹ̀ bí alọ́wọ́ ẹ̀. Bí gbogbo ẹ̀yà ìpìlẹ̀ sí mi dẹ̀rẹ̀ lálejò. Bẹ́ẹ̀ mọ yìí ìgbà náà ń sìn. Ọmọ mi o. Ìyá mi o. Ọ̀rọ̀. Mo lọ sọ̀rọ̀ kábíyèsí fọdún márùn-ún. Fún kò tó rárá. Ọmọ mi o, ṣùkọ́ ayọ̀lẹ̀ o, má dára pọ̀. Ṣé ìgbàgbé kábíyèsí ń kọ́ wá? Hospital ẹ jẹ́ ká gbé lọ sí ibẹ̀. Jẹ́ jọ ọmọ. Mo lọ́rùn kí ló ṣe? Kí ló ṣe fún? Nọ́ọ̀sì títí. Tàbí akẹ́jọ́ pé màá jẹ́ sí ọ̀rọ̀ ni. Come on, ẹ lọ sọ̀rọ̀ nǹkan tó ṣe síbi. Lẹ́mẹ̀ẹ́ padà kí ni bíbá yìí. Èmi gbọ́ rí bẹ́ẹ̀ bí aka kú sọ pé kọ́kọ́ ilé ìwé gíga fún wa. Ó yẹ ká sọ bẹ́ẹ̀ o. Kí lè bá sí àfihàn mi. Ẹ ṣáá lọ. Ilé ìwé gíga fún wa, a lè fẹ́ kọ́ ibi iṣẹ́ Gbogbo tẹ̀sán ló ti gbé ilé ìyá. Ọ̀rẹ́ mi ti yẹ sí palace ká sọ pé kí kábíyèsí kọ́ ilé ìwé gíga fún wa pẹ̀lú ibi iṣẹ́ ọ̀fẹ́. Ṣé wò lọ skul ni? Mi ò lọ sí skul mọ́, skul ti sí. Bá mi sọ̀rọ̀ skul mọ́. Mi ò lọ sí skul ọ̀wọ́, mo ti lọ ti gbọ́. Bí màá bá mi sọ̀rọ̀ skul mo ti. Kò ní ọ̀rọ̀ méjì àti mẹ́ta kan tí mo fẹ́ bá sọ. Nígbà tí mo bí mo kí àwọn ìṣọ́ pé ẹ̀rọ sí àfihàn. Àwọn ọmọdé ìlú, ọwọ́ bá mi láàfin lánàá. Ọwọ́ tọrọ ọ̀pọ̀ lọ́rùn. Wọ́n dẹ̀ tún dúpẹ́ lẹ́yìn pé gbogbo tí mo ṣe sí ìlú Ìwòrò. Tí ìlú Ìwòrò fi ń túnṣe. Ọwọ́ dúpẹ́ lọ́rùn mi lánàá. Wọ́n dẹ̀ tún tọ ọkọ̀ méjì lọ́rùn. Wọ́n ní kí n kọ́ lé ìwé gíga fún àwọn. Wọ́n dẹ̀ ní kí n tún kọ́ ibi iṣẹ́ ọ̀fẹ́ kí n kọ́ fún àwọn. Ẹ̀rọ lóye ṣé ìgbàdá sọ̀rọ̀ ṣé kí n ṣe fún àbí kí n má ṣe bí kí n lọ rí sí i. Kábíyèsí ẹ má jẹ́ ká ṣe fún ọ owó yẹ ká fi ọ̀rẹ́ mi kí wà ní mọ́ lórí òyìnbó. Kábíyèsí o ká dúpẹ́ lórí o ẹ̀dẹ̀ mọ́ pé lòun sí lẹ́yìn alábòsí. Kábíyèsí ẹ jẹ́ ká ṣe kọ́ táwọn ọmọdé ní ká ṣe fún ọ. Ní àǹfààní àwọn ọ̀dọ́ ìlú àti ọmọdé ìlú ní àǹfààní
ọba gbogbo àti àwọn olóyè náà ní kábíyèsí. ọjà Ọ̀túnba Iyalode bí ọjà tẹsán pátá mo ti gbọ́ tó bá yà pàlà sí i lára ó dàbí ọba kì í lọ. Adúpẹ́ lọ́wọ́ yín fún tẹ́ ẹ̀ jẹ́ kí ìlú ló máa pèrè sí. kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan pẹ̀lú iléèwé tẹ́kọ̀ fún wa ayé yá dáa. Gbogbo àwọn ẹgbẹ́ mi ti lọ síléèwé gíga èmi nìkan ni mo lọ síléèwé gíga nísìnyí mo ti lóyún kò sí bàbá ọmọ kò sẹ́ni kankan tó wà kọ́ńdájì káàbíyèsí. Fẹ́ rán up to the university level. Máa sponsor wọn nítorí pé tí a ti ṣe ìtàlẹ̀ ṣe ń bì tí bá náwó sí ọmọ Ìwòrò ọmọ Ìwòrò kó lè lọ síbi gíga tó bá lẹ́yìn ọdún mẹ́wàá òun náà tún rò lòmí lọ́wọ́. Mo tún sọ lẹ́ẹ̀kan sí èèyàn méjì máa ń rán up to university level. Àwọn tó máa ṣe alákòóso ẹ̀ ẹ máa fojú ìṣáájú ṣe. Inú mi dùn pé a ní àwọn director of education retired one tó máa jókòó ó dẹ̀ appoint Alárùwẹ̀ of Àrúwẹ̀ kó jẹ́ chairman of that committee. Ohun tó lọ́hùn ṣe kì í ṣe agbára mi. Wọ́n sì wọ́n wí pé níwòye ọdún tó ń bọ̀ ẹgbẹ́ pẹ̀lú ọmọ wọn tó fẹ́ gbé wá sílé ọba yìí ẹ gbàdúrà fún wọn. Ẹ̀yin bàbá ẹ gbàdúrà fún wọn bẹ́ẹ̀ náà ṣe gbọ́mọ yín bá síbí lónìí kí àwọn náà gbọ́mọ wá síbí lọ́dún tó ń bọ̀. Wọn ò ní fọmọ kún yín mọ́ wọn ní fọmọ gàn yín mọ́. Àwọn tó ti bí àbúrò ní ẹ máa bí ìkọkọ. Ọba tó ń gbogbo níwájú rẹ̀ ìrẹ́ tó ń jẹ́ Alpha àti Omega gbogbo àwọn èso àti màmá wọ́n ti pẹnu pọ̀ wọ́n ti gbàdúrà fún yín àṣẹ àbàlẹ̀. Èmi ní ọba Dr. OLADELE Friday KOSOKO JP FMHR Ogundeyitu Oniworo of Iworo. Ó ṣe ìletò ohun tó ṣẹlẹ̀ ni pé oríkì ló ń roni. Ẹ wo wọn tí ìyá ọlọ́jà ṣe lénìí kò sí olóyè tó nírú ìmọ̀ràn bẹ́ẹ̀ yẹn òun ni mò ń sọ yìí wípé kábíyèsí a fẹ́ ṣe nǹkan báyìí a fẹ́ ṣe nǹkan báyìí nítorí ibi táwọn ń rú ọ̀tọ̀ ó dẹ̀ jẹ́ ìyàlẹ́nu fún wa wípé tí a bá sọ pé Àwórì ló lè kó ìṣesí wa ló máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé lóòótọ́ Àwórì ló lè kó ká fi ọ̀rọ̀ ẹ̀ ọ̀tẹ̀ sílẹ̀ inú bíni sílẹ̀ ká wò báwo la ṣe máa ní ìlọsíwájú. Ọmọ Èkó tí ó pọ̀ pátápátá ipò tá ń gbà kò ju deputy governor lọ. Ọmọ Èkó tí ṣe governor rí lórí ìwà wa ni nítorí pé à ń ro àròjinlẹ̀ tá bá ti rí nǹkan tó tó nǹkan kan ẹni tẹ́bi ń pa ẹ máa fi sí kitchen o ara kan tó ṣẹlẹ̀ nìyẹn nítorí pé a wò wípé ara wa ọmọ lágbájá báyìí ni bàbá ẹ̀ ti ṣẹ̀mí rí à ń fi ẹ̀tanú a fi ṣe nǹkan tó jẹ́ kí Àwórì ní ìlọsíwájú. Ohun tí mo rí lè nínú mi dùn kì í ṣe kó yà mí lẹ́nu láti kọ bí ọ̀sẹ̀ méjì ni mo ti rí ìgbésẹ̀ tí Abọ́sẹ̀dé tó ń gbé. Inú mi dùn fún ọjọ́ ìní ipò ṣojú wa tí ẹni tó bá ń ṣe nǹkan re Bíbélì sọ Àlùkùránì sọ lórí ká bá yọ̀ nígbà tó wá bá mi pé nǹkan báyìí ló ń fẹ́ ṣe kò kì í ṣe nǹkan kékeré ọmọ tó tán ju 500 lọ kẹ́nìkan sọ pé òun fẹ́ ṣe àkójọ fún wọn ó ní ìmọ̀ débẹ̀ ni ìyẹn jẹ́ kí n lè mọ̀ àwọn ọmọ tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ pé ká ràn lọ́wọ́ yẹn mo sọ pé lọ́jọ́ ìní máa fún ọ scholarship. I will train anybody, one male, one female, up to university level. I will do that. Olóòtú ibi ilé iṣẹ́ ètò a máa gbèrú sí
mo rí i pé o ní ìfẹ́ sí ọ̀rọ̀ Àwórì. Àwa ń ṣe tiwa lénìí tí àjùmọ̀ṣe bá wà pẹ̀lú ara wa tí kò sí ẹ̀tàn. Ọba Àwórì mi ìwà tó ìfẹ́ ṣe àwọn tó fẹ́ ṣe ọdún 10 wà ń bẹ̀, àwọn tó fẹ́ ṣe ọdún 15 wà ń bẹ̀. Ó dẹ̀ máa ń sọ wípé ẹ̀ẹ̀kan lè ń ṣe nǹkan lọ́dún. Ní tèmi o gẹ́gẹ́ bí ó ṣe mọ̀, mi ò ní ìkùnsínú sẹ́ ọba kankan, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí a ṣe. Tí ọba bá jẹ láàrin ọdún 5 jẹ́ kí ìlú kó mọ̀ pé ó jọba. And ìmọ̀ kò ṣe rà, Ọlọ́run fún yàn ní ìmọ̀, ẹni tó bá dẹ̀ béèrè ni. So ohun tí mo ń ṣe tí àwọn èèyàn rí náà fọwọ́sowọ́pọ̀ pé káwọn ṣe léyìí. Ẹ ti rí gbogbo wọn tó fẹ́ ṣe, àwọn kan mo fẹ́ fún wọn ní award ní on the 7th. Ọ̀nà méjì mo pín sí, àwọn kan ní on the 7th, àwọn kan ní on the 11th. Nítorí pé àtẹni tó kú àti tó wà láàyè tó ti ṣeun ribiribi ó yẹ ká rántí wọn. Ó challenge àwọn tó kù, èèyàn mélòó ló rántí àwọn èèyàn bẹ́ẹ̀. So and that is why wọ́n ní Bíbélì sọ wípé ẹni tó bá béèrè ọgbọ́n tó bá béèrè mọ̀ á ò fi fún un, because mo béèrè Ọlọ́run dẹ̀ ń fún mi. So mo rí i pé ó lẹ́tọ̀ọ́ wípé kájú wọn ṣe àṣepọ̀. Àwọn tó ti ṣe tán ṣíwájú wa a kí wọn kú iṣẹ́. Oníkálùkù ló ní ààyè ibi tó yẹ kó dé. Ibi tí Ọlọ́run ràn mí lọ́wọ́ dé òun ni mò ń fi yé yín.